Officer Oropo láti Yoruba police station. No problem. Ṣé wọ ìmọ̀ ṣẹṣá? Kó wọlé lọ kó lọ pòrò àbí? Ṣé kí n pòkè? Kí n sọ fún ọ pé òmọṣẹ́ tó wá ṣe ń bì òmọṣẹ́. Kó lọ lu ọdún mẹ́rin lé kó wá sí mi láì gbowó oṣù. Àwítọ́ olówó láti rí onírùngbọ̀n police station. Ó jẹ́ lọ fọ́ọ̀nù gan ẹ. Sorry, madam. Madam. You have the right to remain silent. For whatever you say or do will be used against you in the court of law. Now move! Move lọ́sọ̀ yẹn. Oh fine, fine. You are in power. Don't want to commissioner come matter. Kí ni ẹgbẹ́ tó jẹ́ commissioner yẹn ẹgbẹ́ tó jẹ́ commissioner yẹn. Any small thing ẹgbẹ́ bá ti ṣe yìí, ẹ ti máa mú fún pick her up. Any small thing, pick him up. Why? Why you abusing power? Why? Àwọn àbẹ̀mí jẹ́ bí ẹnu. Ṣé o bá mi láyé ni? Àbẹ́mi mo bá ẹ láyé. Tó fi jẹ́ pé wọ́n ló ń kọ́ mi lóye ayé. Mi ìgbọ́n nìyẹn o. Mi ìmọ̀ wà tó yẹ kí n wù nìyẹn o. So tí yóò bá ṣe mi sí kí n fílẹ̀ àbí? Jọ kí ló fún wọn bẹ fún ọ? Kì í ṣe pé ká fi kọ́ àwọn ọmọ aláìgbọràn lẹ́kọ̀ọ́ ni. Mo sister mi yá. Ọmọ ṣe yẹ ṣé mo ti jẹ̀bi? Oh my goodness. Ṣé mo jẹ̀bi? Ẹ jẹ̀bi. Dúró ṣe o bá mi láyé nàbẹ́ mo bá ẹ láyé. Ibo sister mi wọ́n dé wò dá sí.